jàpp sọ. Mọ́júmọ́ ní àárọ̀ òní la gbọ́ wípé bàbá wa Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn wípé wọ́n jáláìsí, wọ́n jẹ́ Ọlọ́run nípè. Láàárọ̀ kùtùkùtù ní mo gbọ́. Kété tí mo sì gbọ́ náà ni mo pe àwọn tí tọ́rọ̀ kàn. Kété náà la gbéra là ń bọ̀ ní ilé wọn. Àdúgbò Ìwó Road la wà ní Ìbàdàn báyìí nílé wọn. A wá kí wọn láti wá kí àwọn ìyá wa olórí, láti wá ṣe wọ́n pẹ̀lẹ́, láti wá kí wọn kú àṣẹ̀yìndè. Ilé tí bàbá gbé gangan nílé wọn ní agbègbè Ìwó Road, ibẹ̀ ni a wà báyìí. Bá a ṣe ń dé náà ni a ní ká wá kí àwọn ìyàwó wọn. Ṣùgbọ́n ibi tí ọ̀rọ̀ wá dé báyìí ni wípé UCH ni bàbá kú sí, UCH ni bàbá wà. Tó a ti di bí aago 12, a gbé bàbá lọ sí Mọ̀pó láti lọ sí Lion State ńbẹ̀ kí àbùká tó lọ sùn ibi tí àwọn bàbá wọn mọ́ sùn ní ilé wọn ní Àlíwò lọ́hùn, ní ká tó dé géètì fáwọn ọmọ tó bá mọ̀ bàdàn dáadáa. Ibẹ̀ lẹ́ẹ̀tì rí Àlíwò ládùúgbò wọn lọ́hùn. Ṣùgbọ́n ilé bàbá gangan tí wọ́n gbé lélẹ̀ tí àwọn olórí wà, òun la ní kí ká wá síbẹ̀ káyè tètè wá láì wá jẹ́ kẹ́yìn olólùfẹ́ wọn bí ètò bí wọ́n ṣe ṣe òkú bàbá bó ṣe ń lọ. Àwọn oníṣẹ̀ṣe náà ti wà ń kalẹ̀, àwọn èèyàn ti wà ń kalẹ̀, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti wà ń kalẹ̀. Ẹ ṣáà máa bá wa ká lọ bó bá ṣe ń lọ náà láàmú mú wá sí ojú ìwòran yín. Inú là ń lọ ní ìsìn láti lọ kí gbogbo àwọn olórí, àwọn ìyàwó bàbá, àwọn ọmọ wọn kú àṣàyìndé bàbá. Ẹ máa bá wa ká lọ, ẹ ní dáàmú. Dára yá wa, ẹ kọ́ ọ̀rọ̀ yín ma. Ẹ kú kalẹ̀ yá wa. Ẹ kú kalẹ̀. Ẹ kú jókòó. Ẹ kú kalẹ̀. Ẹ kú ọ̀rọ̀ yẹn. Àṣẹ o, àṣẹ. Ẹ kú ọ̀rọ̀ yẹn. Boy, Bàbá olówó. Adẹ̀kú Ajayi. Àpájàyí. Ó ní orí péjẹ mú ṣáà message respond. Okay, ó láwọn tó wọ́n péjẹ. Àwọn tó wọ́n péjẹ ló máa respond. Àwọn náà wá fún ti bàbá ni. Mo rí bó ṣe wọlé nílẹ̀ kan bọ̀. Jẹ́ kí n gba ọgbọ́n. Okay. Disappointing.